إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. قال المؤلف رحمه الله تعالى: باب فضل العتق. قال الله تعالى: فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة. وعن أبي هريرة رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: من أعتق رقبة مسلمة اعتق الله بكل عضو منه عضوا من النار حتى فرجه بفرجه. متفق عليه. وعن أبي ذر رضي الله عنه قال: قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال: الإيمان بالله والجهاد في سبيل الله. قال: قلت أي الرقاب أفضل؟ قال: أنفسها عند أهلها وأكثرها ثمنا. متفق عليه. باب فضل الإحسان إلى المملوك. قال الله تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وعن المعرور بن سويد قال: رأيت أبا ذر رضي الله عنه وعليه حلة وعلى غلامه مثلها، فسألته عن ذلك فذكر أنه ساب رجلا على عهد رسول الله صلى الله عليه وسلم فعيره بأمه، فقال النبي صلى الله عليه وسلم: إنك امرؤ فيك جاهلية، هم إخوانكم وخوالكم جعلهم الله تحت أيديكم، فمن كان أخوه تحت يدي فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا تكلفوهم ما يغلبهم، فإن كلفتموهم فأعينوهم. متفق عليه. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا أتى أحدكم خادمه بطعامه فإن لم يجلس معه فليناوله لقمة أو لقمتين أو أكلة أو أكلتين فإنه ولي علاجه.
فإنه ولي علاجه رواه البخاري. الأقلة بضم الهمزة هي اللقمة. adúpẹ́ fún Ọlọ́run ọba, atọrọ ìkẹ́ Ọlọ́run àánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ní ìtẹ̀síwájú àwọn àlàyé tí a ń bá bọ̀ nínú tírà afáwa Abu Zakariya Yahya bin Sharaf an-Nawawi alayhi rahmatullah. Àánú Ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ ìkẹ́ rẹ̀ kó máa bá wọn àtúgbà àwọn afáwa lápapọ̀. Báàbù fadlil ʿitqi ní abẹ́ kitabul jihad, ojúpọ̀nà ọlá tó ń bẹ fún al-ʿitqi, kábọ́kùn lọ́rùn ẹrú. A rí pé níjókòó tí ó kọjá a ṣe àwọn àlàyé ráńpẹ́ fún wa nípa hadith tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó ti ń sọ fún wa nípa jawazu qatlil muharibi aw man arada qatlak aw man arada akhadha malik. Ẹnikẹ́ni tó bá gbèrò tó pinnu tó sì ṣe ìgbìyànjú láti gbẹ̀mí ẹni tí ọwọ́ rẹ̀ bá yá pẹ̀lú àníyàn kó fẹ́ dáàbò bo ẹ̀mí ara rẹ̀, tí ẹ̀mí tonítọ̀ ń bá wá lọ látara kó fẹ́ dáàbò bo ẹ̀mí ara rẹ̀, òjíṣẹ́ Ọlọ́run ọba ní kò sí láì fi bẹ̀. Nínú àwọn ọ̀nà tí ẹ̀mí lè gbà bọ́ lọ́wọ́ ọmọlàkejì tó jẹ́ wípé bi haqq òun lè jẹ́. Ọlọ́run ọba subhanahu wa ta'ala, Ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil haqq. Ọlọ́run ní ẹ kò gbọ́dọ̀ gba ẹ̀mí kan, ẹ̀mí tó ṣe wípé ọ̀wọ̀ ń bẹ lára rẹ̀, ọ̀wọ̀ pé ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí náà illa bilhaq, àyàfi in tó lè jẹ́ kí ẹ̀mí kan bọ́ látọwọ́ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ bilhaq, pẹ̀lú ọ̀nà tó bófin mu. Nínú àwọn ọ̀nà tó bófin mu ta sábà máa ń ṣe lálàyé òun náà ni ká sọ wípé an-nafsu bin-nafs, ẹni tó bá pààyàn òfin ó ṣe kí ni o, òfin ó pọ̀ náà padà. Ath-thayyibu zani, ẹni tó ti lọ́kọ ńlé àbí tó níyàwó ńlé, nínú òfin Ọlọ́run ṣẹ̀ríà tó wá ṣe zina, ar-rajmu kan lè lóko. Èyí tá wá wà ní agbọ́nrin rẹ̀ yìí òun lè tó ṣe wípé kìí ṣe pé nìyẹn pa ọ́, àmọ́ ó múra láti gba ẹ̀mí ẹ̀ pẹ̀lú nǹkan tó fi lè gba ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì àtẹ́mtì àti gbẹ̀mí ẹ̀ ní abẹ́ pé ó wá ń jà rúburúbu láti dóòlà ẹ̀mí ara rẹ̀, tó wá rí pé kò sí tó lè fi gba ara rẹ̀ lọ́wọ́ ẹni ni pé àfi kí wọ́n kọ́kọ́ ṣáájú gbẹ̀mí tiẹ̀. Àwọn àfáà ní yejuz, pípa irú ẹni yẹn ó bófin mu, ẹni yẹn tó pa kò lẹ́sẹ̀. Ó dá hadith eléyìí tí a kà, eléyìí tí a ti dúró, ó ní hadith àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu qala, tó ní jaa rajulun ila rasulillahi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah, tó ní arákùnrin kan ó lọ bá nabi sallallahu alayhi wa sallam, ó ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run, ara'ayta in jaa rajulun yuridu akhdha mali, ó ní ó wá rí tí ẹnìkan bá ṣàdédé wá
tó múra láti wá gba dúkìá mi lọ́wọ́ mi. qal Ànábì ní fala tu'ti malak, má fún lówó rẹ̀ o, má gbà bí kò gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀. qala ara'ayta in qatalani, onírè òjíṣẹ́ Ọlọ́run tí mo bá ń hánà rẹ̀ láti má gba owó yìí lọ́wọ́ mi tó wá dojú ìjà kọ mí ńkọ́. qal òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní qatilhu, ìtumọ̀ rẹ̀ ní pé in qatalaka qatilhu, a jẹ́ pé in lam yuqatilka la tuqatilhu. ṣùgbọ́n ìsìtánàbí sallallahu alaihi wasallam fún arákùnrin yìí jàwáàbù ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ni. kí ni jàwáàbù yẹn? ṣọ́ọ̀tù ní pé in qatalani, tó bá wá dojú ìjà kọ mí ńkọ́. ọ̀tọ̀ ni pé mo fẹ́ gba dúkìá rẹ, rárá mi ò ní fún ọ, mi ò fún ọ, mi ò fún ọ. ó wá rí pé gbà tí mi ò fóun, ó wá attempt láti dojú kàkọ mí. òjíṣẹ́ Ọlọ́run ọba ìwọ náà dojú kàkọ. qala ara'ayta in qatalani, arákùnrin wa nílò òjíṣẹ́ Ọlọ́run níbi tó ti dojú ìjà kọ mí tèmi ò bá lágbára kankan, tó bá pa mí ńkọ́. fa anta shahid, Ànábì ní tó bá kú ikú ṣahidi ló kú lórí ẹ̀tọ́ rẹ̀. mahalu shahid nínú hadithi yìí ó náà ni wípé àwọn èèyàn kan tó ṣe pé àdájọ́ ikú ṣahidi lé wọn lórí nípa àti láàdá, ṣùgbọ́n nílé ayé ìdájọ́ ṣahidi, ikú ṣahidi ò sí fún wọn. àmọ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n gbà ládàá pé ikú ṣahidi ni wọ́n kú. nínú wọn náà ni ẹni tí wọ́n pa lórí ẹ̀tọ́ ẹ̀ nígbà tó náà ń jà ribiribi pé ẹ má gbẹ̀tọ́ mi lọ́wọ́ mi, tí wọ́n pa. qal, arákùnrin wa sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ara'ayta in qataltuhu, ó nílò òjíṣẹ́ Ọlọ́run níbi tárákùnrin bá ti ń ṣe ìgbìyànjú láti gba ẹ̀mí tèmi bá wá gba ẹ̀mí ẹ̀ tágbára tèmi ju tiẹ̀ lọ ńkọ́. qal huwa fi nnar, rawahu Muslim. arábìnrin tó bá pa yóò tún wọ́ná. àwọn àfáà wọ́n ṣàlàyé wípé qala huwa fi nnar pé in kana musliman, tó bá lọ jẹ́ pé ènìyàn jẹ́ mùsùlùmí ni bó láti fẹ́ túmọ̀ huwa fi nnar. torí pé madhhab ahli sunnati wal jama'a òun náà ni wípé la khuluda fi nnari li muslimin aw li ahli qibla. gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó bá tiẹ̀ wọná kò ní ra sínú náà. wọ́n ní a jẹ́ pé ìtumọ̀ huwa fi nnar òun náà ni pé huwa mustahiqun limada li iqabi nnar, ó ti ṣe ń tó fi lẹ́tọ̀ọ́ sí pé kó wọná, kódà kó kú ó ti wà ń tó fi lè lẹ́tọ̀ọ́ sí kó wọ iná, pẹ̀lú wípé ó fẹ́ lo agbára lágídí láti gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. attempt yẹn ìbẹ̀lẹ̀mí rẹ̀ ti lọ. kí la fẹ́ sọ lórí àwọn adigunjalè tí wọ́n fagídí gba dúkìá lọ́wọ́ ẹnìkan, ibi tí wọ́n ti ń ṣe nǹkan yẹn àwọn agbófinró wọ́n bá ta wọ́n bọ̀ wọ́n bá kú. orí ìta kúlé lórí nìyẹn bí wọ́n lọ fi agídí ipá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́. àwọn àfáà ní gbólóhùn huwa fi nnar tánàbí sàlám sọ níbí ó jẹ́ ká mọ̀ wípé ìdọ́mù jẹ̀rímẹ́tì alhìrọ́bà, ẹ̀ṣẹ̀ káfẹ́ fi tipá gba dúkìá onídúkìá, káfẹ́ fi tipá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́, ẹ̀ṣẹ̀ tó tóbi wájú Ọlọ́run. yálà ó pa ẹni o nígbà tó fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀, àbí níbi process yẹn gan lẹ̀mí tẹni yẹn gan ti bọ́, ìwọ tó fẹ́ gba dúkìá onídúkìá ọ̀hún, àti kìíní àti kejì, ẹ̀ṣẹ̀ tó tóbi wájú Allah subhanahu wa ta'ala òní eléyìí jẹ́. àwọn ṣàlàyé fún wa wípé ẹgbà wa hadith kan bẹ eléyìí tí
àfáàwà al-imam inú Sunan an-Nasa'i tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam hadisi yìí gan tí ẹgbà wá mi tó tún wá lérí rẹ̀ nínú Sunan àfáàwà an-Nasa'i Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì tún sọ̀rọ̀ bá mi lọ́nà míì tó jíṣẹ́ Ọlọ́run bá fi sọ́hun ó tún ta wá lólobó wípé àwọn àlàyé míì tó ń bẹ tí ẹgbà wá mìírìwáyà míì yẹn tó tún fi kún eléyìí wọ́n ní akhraja an-Nasa'i an Abi Hurayrata radiyallahu anhu qala ja'a rajulun ila rasulillahi sallallahu alaihi wasallam faqala ara'ayta in 'udiya ala mali ó ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run nínú ẹgbà wá ti àfáwà Nasa'i ó ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run tí ẹnìkan bá wá bá mi tó wá ń tayọ àlàlé mi lórí tó ń fẹ́ fi ọlá àbí agbára tó ní tó fẹ́ fi gba dúkìá mi qala fanshud billah Ànábì ní yà képe Ọlọ́run képe Ọlọ́run qala fa in abaw alayhi dẹ́gẹ́ mo ṣe ń pariwo Ọlọ́run pé Ọlọ́run gbà mí Ọlọ́run gbà mí tí ò dáwọ́ dúró tó tún múra kankan tó ń gba ẹ̀tọ́ mi lọ́wọ́ mi qala fanshud billah òjíṣẹ́ lá Muhammad sánà pé képe Ọlọ́run ọba rẹ̀ fa in abaw alayhi ó tún sọ tẹ́ni yóò bá fi mílẹ̀ fanshud billah ó ní fa in abaw alayhi tí ò bá fi mí lọ́rùn lẹ̀ Ànábì ní faqatil ìwọ náà gbìyànjú láti dojú ìjà kọ fa'in qatalta òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ní fa'in qutilta tó bá pa ọ́ aljanna ní tiẹ̀ tó bá yẹ kó ń lọ pọ̀ aljanna ni wà ń qutilta tó bá pọ̀ faljanna wà ń qatalta tó bá yẹ kó wọ́n lọ wá pa fafinnar ibi yìí òun ló fà á tí àwọn apá kan nínú àwọn olùmọ̀ lórí masala yìí wọ́n ní ẹni tó fẹ́ gba nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ lágídí tó dẹ̀ rí pé ẹni tó fẹ́ gba nǹkan yìí lọ́wọ́ òun agbára òun ò ká àkọ́kọ́ ni pé pariwo síta kí àwọn èèyàn ó lè ṣe kí ní o ká lè ràn lọ́wọ́ bí fanshud billah kígbe wọ́n ràn lọ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run àwọn àfáà wa mú jáde pé wọ́n ràn lọ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run bíi pé wọ́n ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wulatil umur àwọn tí wọ́n wà nípò ààbò nínú ìlú bóyá o ní nọ́mbà àwọn ọlọ́pàá tó lè pè àbáwọn tó lè ràn ọ́ lọ́wọ́ gbégbèsè yìí tọ́bọ́ wá di wípé gbogbo ọgbọ́n yẹn ìkégbé yẹn kò bọ́ sí ìwọ náà faqatil agbára tọ́lọ̀ bá fún wọn náà gbìyànjú ẹ̀ lóòótọ́ lè lágbára jù ọ lọ ṣùgbọ́n lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga a máa gbé ògo fọ́lẹ̀ nígbà míì níbi tó ti fẹ́ kí ọ nǹkan kan lè yọ lẹ́sẹ̀ kó ṣubú lulẹ̀ kọ́ tọ́lé lórí ṣùgbọ́n kọ́ wá surrender 100% eléyìí torí pé ìkíní kejì tó bá ṣẹlẹ̀ náà khair ni bó bá pa ọ́ fil janna fa anta shahid tó bá yẹ kó wọn náà ló pa wa huwa fin nar ọmọ náà lò ìtumọ̀ ní pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó jìyà náà níjọba kẹyàmẹ a wá ṣe àlàyé kan fún wa níjẹjọ wípé ṣé ẹ̀mọ́ kí n tá a sọ yìí náà nínú òfin ayé constitution Nigeria bó ṣe rí náà ni ẹ̀ṣẹ̀ nínú òfin Nigeria kó gbẹ̀mí ọmọlàkejì àmọ́ tó bá ṣe wípé ní abẹ́ pé òun dáàbò bo ara rẹ̀ òfin ò ní kà ọ́ sí apànìyàn mo sọ orí ibi tó wà nínú constitution Nigeria section tó wà àti subsection ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lérí eléyìí ṣùgbọ́n àwọn ìgbésíra wọn kan ó ṣẹlẹ̀ lérí àlàyé yẹn ló jẹ́ fẹ́ tuntun sọ
káwa náà lọ yẹ̀wò gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé constitution orílẹ̀-èdè wa Nàìjíríà. A ní ẹ̀tọ́ gbogbo àná kan ní lọ́wọ́ káwò rúpọ́dá kéèyàn máa mẹ̀tọ́ èèyàn náà lábẹ́ òfin. Àìmọ̀kan nígbà míì ẹlòmíì ó mọ fẹ́nu àbùkù kan òfin Ọlọ́run ṣẹ̀ríà téèyàn bá wá nímọ̀ ẹ̀ wá pé ní tí ṣẹ̀ríà sọ gan ẹ lọ wo inú ìwé òfin tá à ń lò lórílẹ̀-èdè yìí náà kí ló wà ń bẹ̀. Nínú constitution orílẹ̀-èdè Nàìjíríà section 33 subsection 2 of 1999 constitution of Nigeria ó wà ń bẹ̀. Ó state wípé ẹnikẹ́ni even nínú bẹ̀rẹ̀ nìkan kọ́ ó tún wà nínú criminal and penal codes section 32 subsection 3 criminal codes act for southern states and section 59 of penal code for northern states. Àwọn kan tí mo ń sọ yìí tẹ́ bá lọ wo àwọn bí tá a sọ yìí ẹ rí ń bẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí ẹ̀mí ọmọ làkejì bá bọ́ láti ọwọ́ rẹ̀ lábẹ́ pé ó ń jìjàdù láti dáàbò bo ẹ̀mí ààrẹ lọ́wọ́ ẹni yẹn lẹ̀mí ẹni yẹn fi wá bọ́ lọ́wọ́ ẹ̀ wípé kì í ṣe kíni o kì í sọ̀dára o òfin ọ̀sọ́pọ̀ ṣe kíni o ó pààyàn ẹ̀dá kún kíni hadith Ànábì náà sọ sallallahu alaihi wasallam nítorí pé tá a bá sọ báyìí lómi ògbà wọ́n tún dé o wọ́n tún ní àwọn ilé máa pààyàn nínú constitution Nàìjíríà náà ní tó wà ń bẹ̀ ni ìwọ náà lọ sí kíni o lọ yẹ̀wò ń bẹ̀. Àwọn wá fi àwọn conditions mẹ́ta sí nínú tí ó yà yín lẹ́nu pé conditions mẹ́tẹ̀ẹ̀ta tán tó fi sí yìí náà tẹ́ bá lọ wo náà àlàyé àfọwà Sheikh Ibn Uthaymin ó ti wà ń bẹ̀. Nítorí pé ṣẹ̀ríà Islam bọ̀wọ̀ fún ẹ̀mí kéèyàn mọ́kàn lọ sápamọ́ sábẹ́ eléyìí náà kọkàn máa pààyàn bá a ṣe káwọn náà àwọn àfáà ó tún wá fi àwọn shurut àwọn májẹ̀mú sí torí pé tí wọ́n bá fi ẹjẹ́ wọn sí tí wọ́n bá fà àlàyé sí àwọn míì ó ṣì ọ̀rọ̀ yìí lò gẹ́gẹ́ bó ṣe wà nínú constitution Nàìjíríà àwọn gbé wáyé pé ó ń bẹ̀ pé key legal test for self-defense àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ tó jẹ́ bí shurut májẹ̀mú wọ́n mú mẹ́ta wá. Àkọ́kọ́ imminent danger ó ní ẹ ẹlẹ́ẹ̀kejì proportionality ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ jẹ́ wípé no revenge or excess no revenge or excess. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yìí gẹ́gẹ́ bí ṣurutu yìí tẹ́ bá lọ wo àlàyé àfọwà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah láì sí pé wọ́n ṣe ìtìmáàdì lórí constitution Nàìjíríà wọ́n fa gbogbo ẹ̀ yọ nínú kíni o nínú sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Alákọ̀ọ́kọ́ náà ní kọ́ pé imminent danger wọ́n lóun ní kọ́ jẹ́ wípé ẹni tó fẹ́ fi ipá gba nǹkan lọ́wọ́ rẹ̀ yìí kó fojú hàn wípé the threat to your life must be real wípé ó wà confirmed wípé ẹni ìfẹ́ gbẹ̀mí ẹni ìmọ̀ pẹ̀lú nǹkan tó mú lọ́wọ́ èèyàn na ìbọn ó yìnbọn ókè ó dún ọ̀nà sí ọba ẹ̀ ó lóun bọ́ sí ìyẹn náà ń pè ní imminent danger nínú constitution wa. Àkọ́kọ́ nìyẹn ó gbọ́dọ̀ wà confirmed bẹ́ẹ̀ ẹni tó wá fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ tó ṣe wípé attempt tó make kìí ṣe attempt tó lè gbẹ̀mí rẹ kìí ṣe òun náà kàn halẹ̀ mọ́ ni kíá ọba sáládà èyí ò lè di ọ̀ràn nínú ẹjọ́ wọn ò ní kí ni ó mú lọ́wọ́ tó fi attempt pòun fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n wá ní mo kàn sáré tí sáà kó tó di pé yóò dé rárá wọn ò ní condition yóò tí sí mbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì professionality wọ́n lò ní
nǹkan tí ìyẹn ni Sheikh Ibn Uthaymin ṣàlàyé nǹkan tí ẹni yìí tó fi dojú ìjà kọ ó gbúdọ̀ jẹ́ pé nǹkan tó lè gbẹ̀mí ni in tó ṣe déédéé in tó fi dojú kọ yẹn náà ní kí wọn náà fi pàdé ẹ̀ lápèjúwe ń sìn ẹnìkan wọ́n ní the response must match the level of danger level danger tí ń gbé bọ̀ yẹn ó gbúdọ̀ jẹ́ pé in tó fi pàdé ẹ̀ náà ó ṣe déédéé ní àfáà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah náà fi ṣàlàyé pé lápèjúwe ẹnìkan orí wípé bí ṣe ń bọ̀ yẹn ìdà tó mú lọ́wọ́ òun o lè tájẹ̀tì ọwọ́ rẹ̀ yẹn kó gé ọwọ́ ẹ̀ wípé alqati'u ahwanu min alqatl máa tẹ́mtì kó pa tó bá gé ọwọ́ yẹn is better than kó pa torí pé you can protect your life o lè defend ara rẹ̀ tọwọ́ rẹ̀ yẹn bá ti gbé in tó mú lọ́wọ́ yẹn yóò bọ̀lẹ̀ pé ó gbúdọ̀ jẹ́ pé ẹni tó fèsì rẹ̀ in tí wọ́n náà ó fi protect ara rẹ̀ yẹn ó gbúdọ̀ jẹ́ pé nǹkan tó pé counter measures to protect your life in tó protect life rẹ̀ ó ṣe dédé nǹkan tí ń gbé bọ̀ náà tó bá yẹ pé látara nǹkan yẹn ló fi já síkú fún khalas kí ló fi pàdé ẹ̀ ó gbé bọ̀ lọ́wọ́ ìwọ náà fi bá pàdé ó dẹ̀ rí pé ọ̀nà míì wà láti lè protect ara rẹ̀ láì lo kíni o láì lo pípa ìgbà yẹn ló tó lè pa ṣùgbọ́n tó bá rí pọ́nà míì wà láti lè protect ara rẹ̀ lápèjúwe ní ìsìnkú pé ń bọ̀ ó rí pé tó bá yìnbọn lù lẹ́sẹ̀ yóò ṣubú kò ní lè ṣe nǹkan fún ọ mọ́ta jẹ́ ti orí rẹ̀ so lábẹ́ òfin náà wọ́n ó tún wo gbogbo àwọn nǹkan yẹn bákan náà excess ìyẹn ni àtàádí ìtayọ ààlà kò gbúdọ̀ sí mbẹ̀ lápèjúwe nísìn ẹnìkan attempt ipò òun fẹ́ pa ọ́ òun fẹ́ ṣe kíníkan fọ́ kíníkan ọkọ̀ tó ṣé mi ọ ma mí ní ọba sá bó ṣe sá ti ń sá lọ ọkọ̀ gbébọn fún níbo tí ń sá lọ yẹn ó ti rí pé agbára àwọn ọ̀ka nìyẹn nínú òfin wọ́n sọ pé o ò ní right láti pamọ́ nígbà tó ti sá lọ yẹn so ìdí ìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn àlàyé tí wọ́n wá ṣe yìí náà ẹ rí pé tẹ́ bá wo àlàyé táwọn àfáà tí wọ́n sọ nípa àwọn ṣùrúùtù tí ó wà ń bẹ̀ ó fẹ́ dọ́gba pẹ̀lú bó jẹ́ pé àwọn yàtọ̀ ó wà ń bẹ̀ àfáà Sheikh Ibn Uthaymin wọ́n ṣe àwọn àlàyé púpọ̀ nígbà tó ń ṣàlàyé hadithi so n ta fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé sharia Allah subhanahu wa ta'ala ọlọ́run gbé kalẹ̀ láti protect life and property àti ẹ̀sìn àti ìjọmọlúàbí àwọn nǹkan márààrún yìí sharia Islam fẹ́ protect kò sì fààyè lẹ̀ kẹ́nìkan ó gbẹ̀mí ọmọlàkejì lọ́nà ẹ̀tọ́ ṣùgbọ́n ẹni tó attempt àti gbẹ̀mí ọmọlàkejì tó fẹ́ fipá gba nǹkan lọ́wọ́ ọmọlàkejì sharia Islam ní pé wọ́n náà lè ṣe kí ni o lè defend ara rẹ̀ tó bá yẹ pé ní defend ara rẹ̀ kẹ́mi rẹ̀ ó lọ sí ló lè fìlà labas tó bá yẹ wípé kó o ṣe nǹkan kan fún kò ní ìdíkẹ́mi rẹ̀ lọ ṣùgbọ́n tó ṣe fún kan bẹ tó ṣe wípé kò ní lè fi jàǹbá yẹn ṣe ọ́ kò sí lè gbẹ ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àfáà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní fadhalika ahwanu minal ish minal qatl ó dà ju kó pa lọ lẹ́fìrí ẹlòmíì nígbà tó kó níbà lọ́wọ́ ó lè rárá tàbí mọ́lù lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì orúnkún rẹ̀ méjèèjì ń bọ̀ bá ṣubúlẹ̀ tí ò lè lọ mọ́ ẹ̀rí pé kò lè ṣe nǹkan kan mọ́ yóò wá pa àwọn ọlọ́pàá káwọn ọlọ́pàá wá gbé so ìdí nìyẹn tó fi jẹ́ pé òfin ẹ̀sìn àtòfin ayé náà kò ní tú wàhálẹ̀ tán yányán pé ẹnìkan kan bọ́ ọkọlẹ̀ rà gbùrùgbùrù ó ti àtẹ́mì ó ti gbé ó ti bẹ́ lórí ó lè jẹ́ wípé kò àtẹ́mì in tó tó báyìí ṣùgbọ́n àlàyé hal sharia Islam ó jẹ́ ká mọ̀ wípé ìgbógun ti al-muharib abẹ́ntọ́ fẹ́ fi agídí tó sì attempt àti gbẹ̀mí èèyàn ó gbúdọ̀ wà established náà jẹ́ pé àkọ́kọ́ ṣẹ́rùtù ni pé imminent danger ewu tí ń gbé bọ̀ yìí ó múra àti gbẹ̀mí ni
ó gbọ́dọ̀ wà confirmed, ó dẹ̀ gbọ́dọ̀ rí pé ẹni yìí múra àti gbẹ̀mí ni. So ìwọ náà máa wò níran tí ó fi gbẹ̀mí ẹ̀. So yẹn gbọ́dọ̀ wà established. Lẹ́ẹ̀fì wá rí ọ̀rọ̀ yẹn jáde nígbà tó ní àrọ̀ ayéta ń kọ́ tààlà ni imminent danger ni. Eré òjíṣẹ́ Ọlọ́run tẹ́ni yìí bá attempt àti gbógun tì mí, òjíṣẹ́ kọ́ tìlẹ̀. Àrọ̀ ayéta ń kọ́ tààlà ni tó bá yẹ pé ó padà wá pa mí kọ́ fa anta shahid. Àrọ̀ ayéta ń kọ́ tààlù tó bá yẹ pé mi ni mo gbẹ̀mí ẹ̀, òjíṣẹ́ Ọlọ́run ni owó fi náà òun lọ máa ná. Tòyẹ́ túmọ̀ sí pé iṣẹ́ rí hadith yìí ó ti ṣàlàyé gbogbo tí bẹ́ẹ̀ nínú constitution yẹn wà ziyada. Ó ti ṣàlàyé ẹ̀. So ló fi jẹ́ pé dáa máa sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ aláìmọ̀ kan ní yóò máa takò. Adé fi gbogbo ẹnu sọ ilé ìfún wa. Ẹ má jẹ́ ó dìgbà tí àwọn ọ̀tá wa tó bá ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé nǹkan wá fún wa o. Ẹlòmíì rí sí nǹkan tìjú pọ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa ṣẹ̀ríà lọ káfọ́ lọ sí ṣẹ̀ríà lọ. Ẹ má dá wọn lóhùn, bá a ṣe fi ṣeré tó Islamic finance lé ní àwọn tí èsì mùsùlùmí ni wọ́n lọ represent wa ní World Bank. Ẹnu ní ó sì mọ̀ fi jẹ́ kílẹ̀ nílẹ̀ Yorùbá ló fi jẹ́ pé ẹ̀tọ́ kọ́ ní professor nínú Arabic literature kìí ṣe mùsùlùmí. kílẹ̀ fi ṣe ó dìgbà tá a bá wá di pé à ń nàgà wò àbí tó ṣe pé ńgbà tá a bá fẹ́ wá kọ ọ̀dọ̀ àwọn tí èsì mùsùlùmí láti wà lọ́mọ kọ. tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ nípa mo mọ̀ọ́mọ̀ lọ mú Nigerian constitution wá láti mú àwọn nǹkan tí wọ́n sọ ń bẹ̀ jáde. tá a bá ogun tí wọ́n sọ ìsọkún tó ìtàn àlàsílámù sọ gbogbo tí wọ́n sì sọ yẹ pátá á fà jáde nínú hadith anabi sallallahu alaihi wasallam wa ziyada. So gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ná ní tọ́lọ́wọ́n bá pọ́nlé yóò padà sẹ́rù ayé náà tí gbogbo táwọn èèyàn bá sín tọ́ sí ẹ padà wàá sunkún rẹ̀ tó bá dọ̀la. kílẹ̀ bẹ́ẹ̀ fi kí o sí, kílẹ̀ bẹ́ẹ̀ fi lárúbáwá ṣe, kílẹ̀ bẹ́ẹ̀ fi ṣẹ̀ríà lọ ṣe, kílẹ̀ bẹ́ẹ̀ fi kíníkà ìsìláyìn kíníkà ṣe, ẹ jókòó síbẹ̀. nígbà bá yá ọ̀sẹ̀ tí ó sọ fẹ́ nìkan tó bá di wípé àwọn tí èsè mùsùlùmí abẹ́ wọn lẹ́ẹ̀tì padà lọ máa kọ́ ẹ̀kọ́ nfọlẹ̀ Riyāḍu billah kọ́lá kò sọ wà mẹ́. so hadith yìí bó ṣe mọ yìí gbogbo tí wọ́n fẹ́ sọ pátá lábẹ́ mọ̀jálù bí ta ti ń sọ̀rọ̀ hadith yìí ti explain gbogbo ẹ̀ bó ṣe mọ́ wọn. tẹ̀bálẹ̀ lọ́wọ́ ní ṣẹ̀rí àtọ́lọ́hún ibi táwọn àfa ò ti máa fa ọgbọ̀dàdọ́ ẹ̀yọ́ dání. ní tó ní ṣe pẹ̀lú difa self defence odidi agbègbè kan ló wà ní constitution Nigeria. so látara àdílé ẹni tí ò bá nímọ̀ yóò ní wọ́n ti dé o wọ́n ti ní ká máa pààyàn wọ́n ti ní ká máa ṣe kí nígbà tó pé olódo ni nígbà tó pé aláìmọ̀ kan ni ẹ lọ mọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń bá tó pé nínú ṣẹ̀ríà Islam wọ́n ní ká ṣe báyìí wọ́n ní ká ṣe báyìí wọ́n ní ká ṣe báyìí ẹ rí n tó jọ náà ní constitution ti ta láńlọ yìí àbí n tó súnmọ́ tẹ bá wá ló burú ẹ wàá rí n tó burú jù yẹn lọ gan ní constitution tá lò wọ́n á kàdà ẹni tó fẹ̀sìn rẹ̀ lẹ̀ tó kọ́ aláfẹ́sìn pé wọ́n ní kó pa nínú constitution ńkọ́ ẹni tó bá sun flag ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá sun àsíá flag Amẹ́ríkà wáyà tó bá sun ná sọ ọmọ ìdájọ́ ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ pípa ni wọ́n pẹ̀lú ẹ̀ kéèyàn ní aṣọ lásán ẹ̀mí èèyàn ṣe pàtàkì kò sí tọkàn ó wà nù constitution àwọn bẹ́ẹ̀ ó mú fúláàgì báyìí ọwọ́ ajá tọ́jú ti Amẹ́ríkà ọwọ́ asánásì tó sì jára bẹ̀ àbó ń gbé bẹ̀ ìdájọ́ rẹ̀ ní kí ni o al-maut àásọ tẹ́ ẹ lọ rà lọ́jà ẹ̀yin lẹ́ẹ̀rán o sábà pé al-murtad ẹni tó ṣe rí dà pé ìdájọ́ ẹ̀ ní kápá ó sì lè jẹ́ bẹ́ẹ̀ èyí ń kọ́ so wá kàdà ló fi jẹ́ pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala àtàwọn òfin rẹ̀
wa ma ya'qiluha illa al-alimun àwọn tó pọlọ wọn pé tán bá ronú sí dáadáa wọn ò rí wípé òfin tọlọ́hun kò sí àbùjẹkùn bẹ̀rẹ̀ rárá àbùtúlẹ̀ kọ́mọ́ ọpọlọ tí ẹni kó ṣe kí ni o kó ṣàyẹ̀wò rẹ̀ ìyẹn jálàyé ní ṣókí tí a kàn fẹ́ sọ ẹtún lè bèèrè lọ́wọ́ àwọn tán jẹ́ barista àwọn tán kẹ́kọ̀ọ́ nípa òfin wọ́n tún lè ṣàlàyé bẹ́tà ju bá wà sí ṣàlàyé lọ wallahu ta'ala alam. báàbù fadlil ʿitq ojúpọ̀nà ọlá tó ń bẹ fún kéèyàn bọ́kùn lọ́rùn ẹrú. qala Allahu ta'ala ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n bá ń sọ fún wa ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim falaqtahama al-aqaba wama adraka mal aqaba fakku raqaba. al-ʿitqu in tán pè ní al-ʿitqu afá Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní huwa tahriru ar-riqab ar-riqab min ar-raqaba ọrùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó wà ní ipò ẹrú àbẹ́ni tó jẹ́rú bí ìgbà tí a fokùn sí lọ́rùn bí ẹran ipò tó wà nìyẹn kò dá ní òmìnira ara rẹ̀ ìwọ fokùn sí ẹran lọ́rùn sí kókùn yẹn wá gùn kó mú lọ́wọ́ sọ̀rọ̀ kò tó bá ti fẹ́ jáde bọ́ta ibi tó kùn yẹn bá pín sí nínú rẹ̀ mọ́ ó ṣe kí ni o ọ fà padà kò lómìnira pé mo fẹ́ jẹ̀ lọ okùn rẹ̀ ń ṣe kí ni ó ń bẹ lọ́wọ́ rẹ̀ náà fi pẹ̀lú rọ́kọ̀bà jámù rẹ̀ rẹ́kọ̀b ká bọ́ okùn lẹ́yìn pé yorùbá náà pé ká bọ́ okùn lọ́rùn ẹrú ká sọ di òmìnira. àfáà Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní ya'ni an yakuna hunaka insan mamluk fayati shakhsun fayu'tiqu wọ́n lò náà ní kí ẹnìkan jẹ́ wípé ẹrú ni kéèyàn kan sì dé kó ní mo fẹ́ sọ di òmìnira wa yuharriruhu ibtigha'a wajhi Allah azza wa jal kẹ́niyàn sọ di òmìnira ní tìtorí tọ́lọ́n èló lẹ́fẹ́ ta iye báyìí ní ẹgbà ọyẹ túlẹ̀ kó dọmọlúwàbí ìyẹn náà ń pè ní iṣẹ́ olóore tó tóbi ni ẹ̀rì pípọ̀ tá ń sọ̀rọ̀ nípa al-jihad ẹlòmíràn gan jihad ọ̀pá yẹn ọmọ àwọn èèyàn lẹ́rú ẹ tún wo báàbù tí àfọ al-Imam an-Nawawi tán fi tẹ̀lé káfílẹ̀ kò sí tí Islam fẹ́ gbà níbi ìjà níbi ogun níbi múmúyàn lẹ́rú bí Islam ṣe fi àyè lẹ̀ pé a lè múyàn lẹ́rú àwọn ìlànà tí Islam fi kalẹ̀ pé a lè fi sọ ẹrú dọmọlúàbí ó pọ̀ ju ìlànà tá a fi lè múyàn lẹ́rú lọ ẹ wo Islam ọ̀nà kan ṣoṣo lẹ́fi lè lẹ́rú ọ̀nà wo ni òun náà ni ogun tógun bá wáyé láàrin mùsùlùmí àtàwọn kèfèrí ilẹ̀ ti lè mú ẹrú ó tán tí èyàn bá wá jẹ́ ẹrú láti pàṣẹ yẹn o lè wá rà lọ́jà o ṣùgbọ́n asìlù tó lè sọ́dẹ̀rú ológun nǹkan ẹyọkan náà ẹ wá wo àwọn tí Islam gbé kalẹ̀ tó fi ní a lè sọ ẹrú di ọmọlúwàbí ó pọ̀ ṣèyàn tó mọ̀ pé tẹ́ bá ti ń rí tó pọ̀ yìí náà ẹrú ò ní padà sí mọ́lẹ̀ ẹni tó ṣe zihar tó fẹ̀yìn ìyàwó rẹ̀ wẹ́yìn ìyá rẹ̀ nínú tí ó fi sàtán náà kọ́bọ́kùn ẹrú ó wà mẹ́ sọ́wọ́ lálá ó pọ̀ rẹ́gẹ́dẹ́ so tí ẹ bá wá lo gbogbo àwọn nǹkan yẹn kí ni ó padà wá ń ṣẹlẹ̀ kò ní iṣẹ́ ẹrú kàkẹ́kẹ́ mọ́ nínú àwọn ẹsẹ̀ olóore Ọlọ́run tún wá fi síbẹ̀ so that ká lè fẹ́ mọ̀ ṣe ó encourage wa ká mọ̀ ṣe ká mọ̀ bọ́kùn lọ́rùn ẹ̀rọ ká mọ̀ bọ́kùn lọ́rùn nígbà ẹ̀bà tẹ́mi bọ́kùn tí wọ́n bọ́kùn tí wọ́n náà bọ́kùn èmi náà fẹ́ ṣiṣẹ́ olórí fẹ́ gbalada èmi náà bọ́kùn lọ́rùn ẹ̀rú jẹ̀mọ́ ṣẹ́rú ó kù mọ́ kò ní ṣẹ́rú mọ́ ara àwọn hikma torí pé nínú tẹ́lòmíì tún fi máa ń criticize Islam ni pé Islam allow owó ẹrú naam bẹ́ẹ̀ ni tí Islam bá fààyè ká múyàn lẹ́rú lẹ̀ ọ̀nà kan ṣoṣo náà ni èèyàn fi lè lẹ́rú ọ̀nà tí ẹrú sì lè fi di òmìnira ó pọ̀ tí Islam dẹ̀ tó encourage wa pé ká máa ṣe nínú rẹ̀ ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ tọ́lọ́ ní falaqtahamal aqaba
ìtànpè ní al-aqaba òun náà ni òkè téńté orí òkè ọ̀nà pè ní al-aqaba téèyàn ó gun pẹ̀lú wàhálà wa hiya at-tariqul murtafi ó ní ojú ọ̀nà kan èyí tó ṣe wípé òkè téńté ló wà èyàn wà mọ́ gbábẹ̀ lọ èyàn mọ́ mí ẹlẹ́ ọlọ́ni wa ma adraka mal aqaba aqaba tẹ́mi ń sọ fún yín o kìí ṣe pókè ni mo gbà lérò ọlọ́ni ta ló lè fi mọ̀ yín ní tí mo gbà lérò pẹ̀lú òkè téńté ta lẹni tó lè mú pọ̀n ọlọ́ni fakku raqaba ní tí mo gbà lérò pé ta ló lè ṣe ní tó lágbára òun náà ni fakku raqaba bí bọ́kùn lọ́rọ̀ ẹrú ṣèyàn túnmọ̀ sí pé nínú àwọn ṣe olóore tó bù áyà tẹ́sàn rẹ̀ pọ̀ òun náà ni fakku raqaba. wa an Abi Hurayrata radiyallahu anhu qala látọ̀dọ̀ afọ́ Abu Hurayrah kọ́lọ̀ kó bá yọnu sí wọn ni qala li Rasulullahi sallallahu alayhi wa sallam wọn ni òjíṣẹ́ Ọlọ́run bá sọ fún mi wípé man a'taqa raqabatan muslima ẹni bá bọ́kùn lọ́rùn ẹrú kan tó jẹ́ mùsùlùmí a'taqa Allahu bi kulli udwin minhu minan nar gbogbo eríkèríkè ara tó ń bẹ lára ẹrú tó sọdọmọlúàbí yẹn bó o ṣe sọ gbogbo oríkèríkè orí ojú imú tó jẹ́ pé ipò ẹrú ni gbogbo ẹ̀ wà tẹ́lẹ̀ tó wá sọ di òmìnira bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe bọ́kùn náà kúrò níbi gbogbo oríkèríkè ara rẹ̀ náà lọ́jọ́ ìjà kìyàmá hatta farja'u bi farji abẹ́ ẹrú ó sọ abẹ́ rẹ̀ dàbí ọmọlúwàbí ọlọ́run ó bọ́kùn iná kúrò lábẹ́ rẹ̀ náà lọ́jọ́ ìjà kìyàmá tòyẹ́ túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ bọ́kùn iná kó lẹ́mí ara rẹ̀ lọ́jọ́ ìjà kìyàmá kó wọ ẹrú mùsùlùmí kan kó bọ́kùn lọ́rùn rẹ̀ jàmáà ta ni wàá ní fẹ́ ṣèyàn ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn nǹkan tí òwò ẹrú tó fi parẹ́ nìyẹn Islam aláwọ̀ rẹ̀ fún ọ̀nà kan ṣoṣo ọ̀nà tẹ́ fi lè sọ wọ́n dòmìnira pọ̀ tí nǹkan tó pọ̀ tó bá wá ń lu nǹkan ẹyọ kan ṣoṣo nǹkan ẹyọ kan ṣoṣo yóò padà lọ́nà ní innal jadidaini idha mastawlaya ala jadidin an-niya'u libala so hakadha متفق عليه وعن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أفا أبو ذر نمني روجي شولون أي الأعمال أفضل إساول الله جل قال الإيمان بالله كان نبقى نولون والجهاد في سبيل الله كياسي جاكو سجون ولون قال قلت أي الرقاب أفضل أنا روجي شولون بيبقى لون ويرو أقوى إيوول الله جل قال أنفسها عند أهلها وأكثرها ثمنا متفق عليه ká bọ́kùn lọ́rùn ẹrú iṣẹ́ ládàá ni ṣùgbọ́n ẹrú tá a bá bọ́kùn lọ́rùn rẹ̀ tó ṣe wípé ẹrú yẹn níye lórí púpọ̀ ó wúlò púpọ̀ lọ́dọ̀ olówó rẹ̀ iye owó rẹ̀ sì tún pọ̀ àwa dìjúmọ́ rí èló lẹ́fẹ̀ẹ́ta iye báyìí ni wọ́n ń ta ẹrú ṣùgbọ́n ẹrú yìí wúlò fún mi pọ̀ ìlọ́po lọ́nà 100 ni màá tà ọ̀dẹ̀ kó owó yẹn lẹ̀ ó wò pé owó yẹn wọ́n ó sì kó yẹn lẹ̀ ó sì túlẹ̀ ọ̀sọ́dọ̀ mìíràn anabi sallallahu alayhi wa sallam anabi ní eléyìí ló lọ́lá jù ẹwọ́n tá anabi sọ yìí anabi encourage àwọn èèyàn láti máa sọ àwọn ẹrú di ọmọlúwàbí so kó o tó fi nǹkan kan criticize Islam lọ ní màdàdà tí kò tẹ bá ka àwọn ìwé àwọn orientalist nínú àwọn nǹkan tí ẹlòmíín inú wọn fi ń tako Islam àbí tó fi ń bẹnu àtẹ́ sí òfin tọlọ́hun òun náà ni pé Islam allow ká múyàn lẹ́rú bí Islam bá allow múyàn lẹ́rú àwọn ọ̀nà tí Islam gbé kalẹ̀ pé ká fi sọ ẹrú dọmọlúwàbí ó pọ̀ ju ìdí nìyẹn tí òfin ṣẹrú mọ́ nítorí pé ọ̀nà kan ṣoṣo lẹ́rú lè fi wá àmọ́ dọ̀la tí sábàbù yẹn bá tún ṣẹlẹ̀ ẹ̀rù ọwà wọ́n lákì ìdàntàfà sábàbù
ìdàntàfà sábà tí ọba ti sí sábàbí yẹn mọ́ ìgbésẹ̀ aláàkìlá wújìlá sábà tí sábàbí yẹn bá wà ẹ̀rọ wà ṣùgbọ́n àwọn ọ̀nà tí ẹrú ó fi dínkù lórílẹ̀ àbí tó ti ẹ̀ fi ní símọ́ Islam gbọ́ àwọn ìlànà ẹ̀ka tó pọ̀ láti sọ ẹrú lọ́mọlúwàbí ó tún ẹ̀kọ́ rí ìjọba wípé ọ̀nà tá a fi lè rí lára tó pọ̀ ni. báwo fọ́dún ìsàn ilẹ̀ mamluk táwọn wá ní ẹrú náà ṣé ojú tí àwọn alágbára ayé tàná tí wọ́n fi ń lo ẹrú sójú yẹn Islam ló fi wo ẹrú. àbáwá Imam Nawawi wọ́n ní ojúpọ̀nà ọlá tó ń bẹ fún béèyàn bá tiẹ̀ ní al-mamluku na al-abd béèyàn bá ní ẹrú lọ́dọ̀ kéèyàn ó ṣe dáadáa sí wọn. qala Allahu ta'ala ọlọ́ni wa'budullaha ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba Allah wala tushriku bihi shay'an ẹ má dá nǹkan kan mí papọ̀ mọ́ ọlọ́run wa bil walidayni ihsana àwọn òbí méjèèjì tí wọ́n bí yín sáyé ẹ ṣe dáadáa sí wọn o wa bidhil qurba àwọn ẹbí yín ẹ ṣe dáadáa sí wọn wal yatama àwọn ọmọ òrukàn wal masakin àwọn aláìní wal jari dhul qurba àwọn alábàágbé tí wọ́n sì jẹ́ ẹbí yín ẹ ṣe dáadáa sí wọn wal jaril junub bákan náà àwọn alábàágbé ẹ ṣe bí kan ẹ jìnnà síra yín was-sahibi bil jamb bákan náà ọ̀rẹ́ ẹ ṣe alábàágbé ẹ ṣe ẹbí ṣùgbọ́n rẹ̀ ní ẹ ṣe dáadáa sí wọn wabni sabil bákan náà àwọn tí wọ́n ní ṣùgbọ́n jàǹbá ṣẹlẹ̀ sí wọn lórí ìrìn owó wọn sọnù nǹkan àgùn wọn ó kú wọn ò wá rí tí ó mú wọn débi tí wọ́n ń lọ mọ́ tán bá ń tọrọ ẹ ṣe dáadáa sí wọn wama malakat aymanukum kódà àwọn ẹrú yín ẹ ṣe dáadáa sí wọn. atifu rẹ̀ ìsánáà olóde gbogbo ẹ̀ ẹ ṣe ìsán ẹ ṣe dáadáa sí wọn. àwọn tí wọ́n ń ṣòwò ẹrú lánàá àwọn èèbó afipágbalẹ̀ ẹ lọ ka ìtàn nípa òwò ẹrú kódà nínú ilẹ̀ Yorùbá gan kó tó kọ́ tàwọn òyìnbó wọ́n mú wọn lọ sínú oko òrèké wọ́n ní kí wọ́n lọ ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ wọ́n wà lu ẹnu wọn wọ́n fi kí ni o àgádágodo wọ́n fi síbẹ̀ ká má bàa jẹ nínú ìrèké yẹn ó ń bẹ nínú tán wọn ó wà nù tán nílẹ̀ Yorùbá náà ńkọ́ ẹrú wọn ó mú ọkùnrin wọn tẹ̀ lọ́dà ẹ mọ̀ tí mo kàn tẹ̀ lọ́dà kórópọ̀ rẹ̀ méjèèjì wọ́n fọ́ àbí ká yọ ó di ọ̀yà ni irú àwọn yẹn ni wọ́n mọ̀ tẹ̀lé ìyàwó ọba wa lè máa wẹ̀ oníkábọ̀ ń gbé nǹkan wá sílé ìwẹ̀ wọ́n ti di ọ̀yà nítorí wà nínú ìtàn yẹn so tí àwọn èèyàn bá wá fẹ́ fẹnu àbùkù kan Islam lérí pé Islam fààyè gba ẹrú ojú ìyẹn ni wọ́n lọ gbé wá wọ́n ní bí Islam ṣe sọ náà nìyẹn kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ al-Imam an-Nawawi wọ́n mọ̀ mọ́ àwọn báàbù yìí wá wípé kódà kí Islam sọ wípé ìgbàláàyè wà á lè lẹ́rú tí sábàbí kan ṣoṣo náà tó bá bí síbẹ̀síbẹ̀ náà àwọn ìlànà kẹrù dọmọlúàbí pọ̀ nínú Islam kì í ṣe púpọ̀ lásán Islam tún encourage wa lé lórí pé àníṣe àwọn ẹrú yẹn náà ẹ̀sùn wọn dọmọlúàbí kí ládá yẹn kódà iṣẹ́ àlìjẹ́nà ni àwọn tó bá sì tún wà nípò ẹrú ẹ mọ́ tírìtì wọn bígbà tí wọ́n ṣe yàn ìyẹn ni àyà tó ń bẹnu sọ́tún nìsáyì wa anil Ma'rur bunu Suwaid qala oni ra'aytu Aba Dharr radiyallahu anhu oni muri Abu Dharr wa alayhi hullatun wa ala ghulamihi mithlu aṣọ kan bẹ lọ́rùn rẹ̀ bí aṣọ alkimba báyìí ìgbà tí màá wo ẹrú rẹ̀ náà irú aṣọ tí ọ̀gá wọ̀ náà lẹ́rú wọ̀ ẹ wo nǹkan ẹ lọ wo ìtàn òwò ẹrú
ta ni ẹ lè rákọọ́lẹ̀ yálà àwọn ìbò amúnisìn ni o àbáwọn ìran Yorùbá ni o tí yóò wá jẹ́ wípé irú aṣọ tí ọ̀gá wọ̀ ẹ̀rú náà wà wọ̀rọ̀ ẹ̀ láíláí kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rú kò tí ẹ̀ ní jẹ́ nǹkan gidi gan èpo oṣù làwọn ọ̀gá ó jẹ́ ṣùgbọ́n Islam tẹ́ lọ́fà yé òwò ẹrú lẹ̀ yìí èyí ẹ̀yin ò ní sọ́fáyé Abu Dharr yìí tó sì ṣe yẹn tó gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam wọ́n ń sọ lọ pé fasa'altuhu an dhalik afáwa al-Ma'rur bunu Suwaidi yìí ó ní mo wá bi Abu Dharr léèrè pé báwo ló ṣe jẹ́ ẹrú aṣọkanlẹ̀ ọjọ́ wọ̀ fadhakara afáwa Abu Dharr wá sọ fún wípé anna usaba rajulan ala amri rasulillahi sallallahu alaihi wasallam fa'ayyarahu bi ummihi ó lóun bú ẹnìkan lásìkò Ànábì sallallahu alaihi wasallam òun wá bú pẹ̀lú ìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ ẹrú ni ìyẹ́ òun wá fi ìwọ ọmọ ẹrú òun fi bú faqala nabi sallallahu alaihi wasallam Ànábì wá sọ fún pé innaka mru'un fika jahiliya Ànábì wá sọ ọ̀rọ̀ tó lé sóhun Ànábì ní ìrẹ́ Abu Dharr ìwà àìmọ́ra àìmọ̀kan ó ń bẹ lára rẹ̀ ẹni tó bú yìí ọmọ ẹrú pò bú lásán Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ sí Abu Dharr tá ń sọ yìí zahidun kabir ní àwọn sàábé tó jólúbẹ̀rù ọlọ́ǹgá ṣùgbọ́n tó sọ yẹn Ànábì yìí padà sí sallallahu alaihi wasallam Ànábì wá ní hum ikhwanukum àwọn tẹ́ẹ̀rí àwọn ọmọ ìyá yín ni wa khawalukum àwọn tí Ọlọ́run fi jẹ ẹ̀mú wọn sábẹ́ yín ni wọ́n ṣe ja'alahumullahu ta'ata aydikum ó kàn wọ Ọlọ́run kó wọn sábẹ́ yín bọ́ bá di ọ̀rọ̀ pé kẹjọjọ fi gbagbága ẹlẹ́mọ̀lẹ̀ dá wọn mú ga faman kana akhuhu tahta yadihi gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ní kí ọ̀kan nínú àwọn ọmọ ìyá rẹ̀ tán jẹ́rú ìkan wà lábẹ́ falyut'imhu mimma ya'kul ìtọ́ ń jẹ náà ní kọ́ mọ́ fún ọjẹ́ walyulbishu mimma yalbas ìtọ́ ń wọ̀ káwọn náà máa wọ̀rú ẹ̀ àbí kán máa rìn òwò nígbàtí wọ́n bá ń wọ̀sọ̀ wala tukallifuhum ma yaghlibuhum in tó bá ti ju agbára wọn lọ ẹ má lábọ̀ wọn lọ́rùn fa in kallaftumuhum tó bá wá kàn ráǹgídá kẹ́ẹ̀lá àwọn wàhálà kan bọ̀ wọn lọ́rùn tẹ́ẹ̀dẹ̀rí pó fẹ́ ju agbára wọn lọ fa a'inuhum ẹ ràn wọn lọ́wọ́ ó dìkan lórí ó dìkan máyà ó dìkan léjìká ó dìkan mábíyá ìwọ náà bá gbé kan bẹ̀ lóòótọ́ ẹrú rẹ̀ ni bí ṣe ń ran ọmọlúàbí mímọ́ rẹ̀ ẹrú náà ẹ tọ́jú wọn muttafaqun alayh ẹ wọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ́bá ń sọ̀rọ̀ ní pé ìsìlámù aláwọ̀ òwò ẹrú nǹkankan ẹ sọ yìí náà mà ṣé òwò ẹrú tá a mọ̀ yẹn sóhun ní ìsìlámù ń sọ ni. هذا هو صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أتى أحدكم خادمه بطعام gbogbo bàtí ẹrú yín tó bá gbé oúnjẹ yín wá fún yín fa in lam yujlis ma'ahu tó bá rọrùn ní ọ̀yá ìwọ̀n náà jókòó bí àjọ jẹ́ ẹrú rẹ̀ tí o bá lè ní kó jọ pẹ̀lú ẹ̀kẹ́ ìjọjọ máa jẹ́ fáliyúnà wíwọ́ kọmọtánà ọlọ́kọmọtánà bó sòkèlè ká méjì ìwọ̀n náà bá kọ́ dẹ́mẹ̀ àókùnlatánà àókùnlatẹ́yìn òkèlè kan àbókèlè fún bẹ́ẹ̀ fa innahu waliya ìlàjò rawahu al-Bukhari torí pé tó ṣe fún yẹn ìwòsàn ní nǹkan yẹn ṣe kí ní o ní ọjọ́ fóònù náà torí pé bí ṣe ń gbóúnjẹ yẹn bọ̀ òun náà gbóòrùn jẹ so lè tó ń túmọ̀ sí pé tí ẹ̀sìn Islam tó bá lè ní ká tírìtì ẹrú báyìí bó wá ní ẹni tó jẹ́ ọmọlúwàbí bó wá ní ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ tó bá ti ẹ̀ ń tírìtì ìyàwó rẹ̀ bí ẹrú kódà Islam ní ká mú ìyàwó wa bí ẹrú ká ti ẹ̀ ní òun tírìtì ẹ̀ bí ẹrú gan tó bá lè ṣe léyìí fún gan
ó ti kó lẹ́rú. Ṣùgbọ́n ẹlòmíì ìyàwó tó gbé sínú ilé bí ẹrú ló ṣe máa tún jẹ. Àwọn tó jẹ́ ẹrú gan-an ẹ̀wọ̀n nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó ní ká ṣe fún wọn ká fi bá wọn lọ. Ṣùgbọ́n ẹlòmíì ọmọlúàbí ni ìgbésí ayé ẹrú náà ló ń gbé lọ́dọ̀ ọ̀gá rẹ̀, lọ́dọ̀ ẹni tó ní àṣẹ lórí rẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń fi ẹwà Islam ó fi ń hàn wá, ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn dẹ̀kun ni. Gbogbo táwọn yẹn bá rí ká máa sọ nípa ẹ̀sìn Islam, in tó dájú ni wípé àwọn yẹn ò ní mọ̀ nípa Islam, àbí kó ṣe wípé ẹnu àwọn tí wọ́n ti ń gbọ́ nǹkan yẹn, àwọn tí wọn ò ní mọ̀ àbí ààbọ̀ ìmọ̀ òun ló ń bẹ ní ara wọn. Kò sí nǹkan tí Islam gbé kalẹ̀ tí ò ní bá ara mu, tí ò ní bá làákàyè tó ní àlàáfíà mu. Àmọ́ tẹ́ bá rí làákàyè kan tó ń tako òfin Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ní tó dájú ni pé ààyè ó ń bẹ fún làákàyè yẹn, àbí àìmọ̀ kan àbí nifaq kò mọ̀ bẹ fún làákàyè náà. Ẹ wo ọ̀rọ̀ ewu, ẹ wo adúrú tánà jọ sálàmù sọ ṣẹ́rú wà lẹ́ni yẹn mọ́. Gbogbo gbèsè ayé rúmọ̀ òun àtọ́gá rẹ̀ jẹ́ ń jẹun, wọ́n jọ ń wọ́sọ kan náà, irú ilé tó ń gbé làwọn náà ń gbé, ẹrú Ádámù. Yàtọ̀ sí yẹn, Islam tún encourage pé ẹ máa bọ́kùn lọ́rùn wọn, ẹ máa sọ wọ́n dọ̀mọ́ láàbí. Sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. Abi Allah subhanahu wa ta'ala ilé tí a gbọ́ ọlọ́jọ́ ṣe aláǹfààní. Tó bá tún di ìjókòó tí ń bọ̀ insha Allah a máa tẹ̀síwájú níbi tí a ti dúró. A ń fi àsìkò yìí ń ra wa létí walimatun nikah wa aqdun nikah eléyìí tí yóò wáyé ní ìlú Ẹdẹ ní 29th of August tàwọn bẹ́ẹ̀ ní Al-Farid College ní òkè yídì lẹ́dẹ̀, láàrin àwọn ọmọ ìyàwó méjì lọ́kùnrin àti ọmọ ìyàwó méjì ní obìnrin. Mumtaz Luqman Shekoni ó ti ṣe aqdun nikah, yóò ṣe wàlímà láàrin rẹ̀ àti Islamiyya Umuhani abẹ́ẹ̀kọ́ mi ní kọ́ bá sókè rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni Tayyib àti Aisha, àwọn ó ṣe aqdu, wọn ó dẹ̀ tún ṣe walimatun nikah. Abi Allah subhanahu wa ta'ala kó síwájú ìgbà náà lọ, kó sì bá fi albarka tó pọ̀ kó bá fi sí. Bákan náà ọ̀kan náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa náà tí ó bá di 22nd of August táwa ń bẹ̀ ní ìlú Ìjẹ̀bú Òde, Nuruddin Thalith, òun náà ó ṣe walimatun nikah, ó ti ṣe aqdun nikah, yóò ṣe walimatun nikah. Gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní láti lè wà ń bẹ̀ náà, gbogbo yìí náà ni wọ́n pè. Bákan náà tí ó bá tún di 23rd ọjọ́ kejì rẹ̀ ti ṣe Yawmul Ahad, ọ̀kan náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹlẹ́mìíràn pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yín sá ní tá à ń pèpè sí náà nù. tó ti yé àwọn amúgbó ń fẹ́ra wọn, àwọn tọ́ọ̀gì náà wọ́n ń ṣe sàárò oyún káàkiri. so at-tayyibuna lit-tayyibat, kọ́lọ́n kó bá fa àlùbáríkà sí. so ọ̀kan náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa Habibatu bintu Habibillah, Habibatu bintu Habibillah, mada àfihàn sára. So òun náà yóò di ìyàwó Fadilatu Sheikh Abdul Hakim Abdul Rahim Al-Kutubi, tó bá ti bọ̀ tẹ́lẹ̀ máa gbọ́ bá náà. So tó bá di 23rd of August táwọn ń bẹ̀ ní ìlú Ìjẹ̀bú Igbó, kò jìnnà síra wọn, Ìjẹ̀bú Òde àti Ìjẹ̀bú Igbó kò jìnnà síra wọn.
bí Allah subhanahu wa ta'ala bí àlàkalẹ̀ rẹ̀ ó ṣe lọ náà kọ́lọ́n kọ́ wá wọlá tóbi rẹ̀ kọ́lọ́n kí ó bá ṣe ní rọrùn ẹlòmíì náà bẹ tó fẹ́ gbórí wọlé o tí ó ti gbé tiẹ̀ jáde o lè jẹ́ pé nu oṣù iná so iv tó ti ṣe tipẹ́ tó ti rìsísítà tó fi sí ọlọ́run lè so kọ́lọ́n bá subhanahu wa ta'ala kó bá fi àlùbáríkà naam Asia Muslim Al-Amin bẹ́ẹ̀ ni on 22nd ní Ìbàdàn nínú oṣù yìí náà kọ́dá àwọn akẹ́kọ̀ọ́ wa náà ni Allahumma barik ọlọ́run kó bá fa àlùbáríkà sí o èyí wá sí táwa ń ṣe nu o so kọ́lọ́run bá kó bá fa àlùbáríkà sí o kó bá fi àlùbáríkà sí kó bá fi àlùbáríkà sí kó bá fi àlùbáríkà sí kó sí ọjọ́ náà ní ọjọ́ dùnú fún gbogbo wa kó mọ́ àjá rántí ọjọ́ náà mọ́jà rántí rẹ̀ bánújẹ́ àwọn èyí tá a ti ṣe ọlọ́run mọ́jà bánújẹ́ lérí ẹ̀ gbogbo àwọn èyí tá a tún máa ṣe lẹ́yìn eléyìí náà ọlọ́run kó bá fa àlùbáríkà sí fọ́ ẹni tó ti ṣàkọ́kọ́ tó fẹ́ ṣe kejì tó ṣe kejì tó fẹ́ ṣe kẹta ẹni tó ṣe kẹta tó tún fẹ́ mú fọ́ gígì náà tọ́ kọ́lọ́run kó ṣe rọrùn ọgbọ́n òye làákàyè tàbí wá jọkọ obìnrin ọlọ́run kó jogún ẹ̀ fún wa arísìkí tó ṣẹ́kù ọlọ́run bá kó jogún ẹ̀fẹ́ nìkọ̀kan wa tó sì ní alùbáríkà nù burahmati iya arhamar rahimin burahmati iya arhamar rahim Muhammad Abdulwasi múlítò náà rẹ́rìn lọ́ọ̀kan so ní tó súnmọ́ ni pé òun náà ń bẹ lọ́wọ́ pé ọlọ́run ọjọ́ kan ọjọ́ ọjọ́ kan báyìí so ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ rọrùn rahmati ya arhamar rahimin wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk na'am na'am alhamdulillah wa salatu wa salam ala rasulillah oní béèrè wípé ẹnìkan máa ń ta tírà ọmọ ìyá kan wá bẹ̀ pé kó bóun ra tírà ó wá bi léèrè pé ìlú náà ń ta tírà ó sọ pé 10,000 lápòjúwe ni wọ́n ń ta ẹni ẹ̀ sì kó owó lé lọ́wọ́ pé kó bóun ra ìgbà tí ẹni ẹ̀ wá débi tí wọ́n ti ń ta tírà ẹni tó wọ́n ń ta tírà wá ní pé tí tírà yìí lẹ̀ fẹ́ rà pé bẹ́ẹ̀ ni òun bùn yín òun fún yín lọ́fẹ̀ẹ́ yóò ti wáyé pé òun fún yín lọ́fẹ̀ẹ́ ẹ máa mú ẹ̀yìn ló ń bùn jẹ́ kí ni kẹ́ni yẹn ó ṣe kó padà táṣẹ́rà yẹn padà ní àbí kí ni kó ṣe nǹkan méjì ló lè ṣe àkọ́kọ́ náà ọ̀nà téèyàn fi lè di ẹni tó ní nǹkan torí pé qaida wala tabi' ma laysa 'indak ǹjẹ́ èṣe tiẹ̀ mọ́ta tíra ọ̀nà téèyàn lè fi di ẹni tó ní nǹkan àkọ́kọ́ nú ẹ̀ bisharah an tariqil bay' èèyàn rà ó lè di téèyàn sọ́wọ́ lára al-irth èèyàn lè jogún ẹ̀ abẹ́kọ̀ ẹlẹ́ẹ̀kẹta hiba ẹ̀bùn kan fún yà pé ó ti di tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹni tán mú wá ó ní èyí tó ṣe pé asabqu ila al-ard èèyàn lè kọ́ débi ilẹ̀ kan kọ̀dọ̀ sẹ́ni kankan tó kílèmù ẹ̀ ìwọ náà ni now ibi ìtàn àbúrò alẹ́ ni pé ṣé ẹni yẹn ló ní tíra yẹn àbò nǹkan ló ní ó kílẹ̀ pọ̀ ló ní torí pò ní wọ́n fún sọ́wọ́ lálá ẹni tó wá rán ní tíra yìí
irú tírà tí ó béèrè fún yìí tó sì jẹ́ tuntun yìí náà ó lè ta fún ìwọ ló lówó torí pé tírà yẹn ti jẹ́ tiẹ̀ ìwọ ló ní tírà yẹn ó lè ta tírà yẹn fẹ́ nìyẹn torí pé yìí tó ní wọ́n fún ọ ní ẹni ẹ̀rẹ̀ fẹ́ ra ru tírà yẹn yìí tó kàn ní pé kó ti rí yìí tó fẹ́ rà wọn ò dẹ̀ sọ wípé òun ni wọ́n fún ìwọ lẹ́ni ìfi ẹlẹ́ẹ̀kejì ni pé tọba wá ń ṣe ṣubú à ìwọ ti gba tírà ń wá lọ fi owó tiẹ̀ ń bá fi ra tiẹ̀ náà ìpè èmi ni wọ́n fún lélẹ̀ tiẹ̀ tó ní bọ́ọ̀rà ò lélẹ̀ ṣùgbọ́n tó bá fínúfíndọ̀ wípé owó gan ló nídìí ó lè kó ti ní tírà yẹn gan lé tẹ́lẹ̀ tó ti yé ó lè tà torí pé wọ́n ló ní tírà yẹn ẹni yẹn ò dẹ̀ ṣe tàṣíìsù pé ibi báyìí ni mo ti fẹ́ kó bá mi rà á o tírà ló nídìí tó dẹ̀ jẹ́ tuntun èyí tó fún sálòkù ní àdàwọ̀ lókun sí láì fún bẹ̀ ẹni ẹni lọ fún kí wọ́n gbowó ẹ̀ torí pé wọ́n ló ní ìwọ náà ta nìyẹn tó bá rí ṣọ́ọ̀bù rẹ̀ náà ọwọ́ rẹ̀ náà ni ó ti rà fahmt so àdàwọ̀ ẹnu pé bó ṣe wà yẹn o ò ní fowó lé torí pé ó ti san owó rẹ̀ náà musbakan síwájú ló ti rà báyìí ó ti sanwó rẹ̀ pé ẹ̀bùn ra tírà yìí o àdàwọ̀ ṣùgbọ́n tó bá wá fínúfíndọ̀ ó lè fíìlì pé èyí tán fún mi lélẹ́yìí o jẹ́ ń bá ara ti ẹ̀yẹ náà kí n fún hádà Allahu ta'ala a'lam.